tó tó ẹ kojúmọ́ o ẹ̀yin ènìyàn wa, a kú bójújọ́ ti rí káàkiri orílẹ̀-èdè ilẹ̀ Yorùbá àti káàkiri àgbáyé. Akọkùnrin, akóbìnrin, akọmọdé, akágbàlagbà, akíwakú atótónu àsìkò, akíwakú ọ̀rọ̀ ìlú láṣẹ Èdùmàrè. Ìlú ò ní dàrú, orílẹ̀-èdè ilẹ̀ Yorùbá yóò gba ìdáǹdè lágbára lọ́wọ́ Elédùmarè. Ẹ jẹ́ á nígbàgbọ́ ká sì ní àfọkànsí. Ìgbàgbọ́ àtàfọkànsí ní máa ń ṣiṣẹ́ papọ̀ nínú gbogbo nǹkan. Ìbà Elédùmarè, ọba ògóògó, ọba àjíkẹ́, ọba afẹ́nifẹ́re, ọba àjùwà pé agbénímádẹ́yìn, afúnimáṣẹ́règún, ọba alọ́gọ́lọ́lá ní ìlẹ́yẹ, ọ̀gbẹ̀gbẹ̀ tí gbára àdúgbò àgbẹ̀ tí fi yọmọ ẹ̀ nọ́ọ̀fìn. Ìbà àwọn arúgbó aṣọ má balẹ̀, àwọn ajẹrọrọ ajẹdọ èèyàn mọ́bì. Ìbà yín o. Ẹ jẹ́ ojú wa ṣe ilẹ̀ Yorùbá. Láàlú ògiri òkú ó dọwọ́ rẹ, ilẹ̀ ọ̀gẹ́rẹ́ ó dọwọ́ rẹ. Ẹ ṣàtìlẹ́yìn fún wa. Ẹ jẹ́ kí ìrìn àjò yìí ẹ jẹ́ ó ṣeé ṣe bá a ti fẹ́. Ilẹ̀ Yorùbá dọwọ́ yín o, ẹ̀yin àgbàgbà mẹ́rìndínlógún tí ń bẹ lótùúfẹ̀. Ilẹ̀ Yorùbá dọwọ́ yín, kò ní sú yín ṣe, kò ní rẹ̀ yín. Gbogbo ẹ̀yin onílẹ̀, ilẹ̀ Yorùbá dọwọ́ yín o. Yín tó gbé mi wá lónìí, àpérò ilẹ̀ Yorùbá ló gbé mi lórí ìkànnì lónìí. Bó o la ti fẹ́ pé jọ, wọ́n ní pé tá a bá péjọ, wọ́n ní ìpé tá a pé sòkú, tá a bá péjọ bẹ́ẹ̀ wo olókùn, ó ṣeé ṣe kára olókùn ò yá. Bá a ṣe ń péjọ tá à ń dárò ilẹ̀ Yorùbá yìí, tó bá ṣe bẹ́ẹ̀ náà la ṣe ń pérò tá à ń péjọ pé kí ló kù tá a yẹ ká ṣe, kí ni ìgbésẹ̀ tó yẹ ká gbé, possibility wà kí ilẹ̀ Yorùbá ó gba ìdáǹdè. Ìdí tí ọ̀rọ̀ wa fi kan àpérò rèé, àpérò ilẹ̀ Yorùbá. Ẹ rí, èmi tó dé lówùúrọ̀ yìí màá sọ àwọn kankan tó jù mí tó. Orí ọ̀rọ̀ ìgbómìnà Òkè Ọdẹ náà tún ni o. Àwọn èèyàn tí wọ́n ń rí ọ̀rọ̀ náà rò lórí ọ̀rọ̀ Victor tán ló wá gba ìbọn lọ́wọ́ àwọn ọdẹ, táwọn mẹ̀yà tí àlàfi wá ráàyè wọlé sáwọn ọdẹ lára tápa ọdẹ 16 ní fọnáfọnṣu. Ṣé ẹ mọ̀ pé kò yẹ kó jẹ́ pàwọ́ àlámọ́ sọ, ìjọba ò tí ì gbégbésẹ̀ dì sí lórí ọ̀rọ̀ Victor yẹn. Ìjọba ò gbégbésẹ̀ kankan, ẹ ní gbọ́ anything. Victor ṣe é dé àárín àwọn mẹ̀yà tí àlà níjọ́ táwọn ará ìgbómìnà ń pariwo pé ẹ má jẹ́ káwọn mẹ̀yà tí àlà wa mọ̀ sọ àwọn lọ́dọ̀ àwọn bí, bó lẹ́sẹ̀ máa rán ọmọ náà síná. Ẹ má fi mẹ̀yà tí àlà sọ àwọn, ẹ rí DSS ńlẹ̀ ẹ fi sọ́ọ̀lù, ẹ wọ́n lo mẹ̀yà tí àlà. Gómìnà Kwara, ibi tíjọ ti lọ́wọ́ nínú lórí kéèsì yín, ibi tíjọ ti lọ́wọ́ nínú lórí ọ̀rọ̀ Òkè Ọdẹ nu. Gbogbo ibi táyé bá ti ọ̀rọ̀ yìí dé, ẹ máa fara ọgbọ́n náà ni, kò sí tẹ́fẹ́ sí. Èmi ò gbọ́ rí níjọ́ tí ti rí ilé ayé yìí, mẹ̀yà tí àlà tá a mọ̀ fáwọn ní ń ba ìlú jẹ́, ẹ̀yin wá kó bọ́lé ọlọ́kan lọ́mọ sọ ilẹ̀ Yorùbá. Ìjọ lọ́wọ́ nú o, ẹ̀yin náà ó jẹjọ́ o. Tó bá jẹ́ pé lódodo ìjọba mẹ́ńbẹ lórílẹ̀‐èdè yìí, ẹ̀ jẹjọ́. Kódà bẹ́ẹ̀ kó ń jọba ẹ̀ jẹjọ́, tó gbogbo embassies, gbogbo point of entry tó wà ní
lé orílẹ̀-èdè ayé náà ti ń rojọ́ yín kiri, àwọn Kwara ti ń rojọ́ yín kiri, wọ́n ti lọ́ọ́ fẹjọ́ yín sùn kẹ́lẹ́ mọ́rú ẹjọ́ tẹ́ jẹ́. Wọ́n tàbí ṣe méjì àwọn ẹbí yín to the extent that jókòó kọ́rọ̀ obì kan sì máa dá ikún sun pé ṣé kẹ́sì wà kẹ́ mọ́ síjọba tí ò bá pè yín ìjọlẹ̀ tẹ́ ṣe yìí lọ. Torí tí a bá mọ síbẹ̀ fúnra wa, a ní rétò kankan tó nílẹ̀ aláwọ̀ dúdú. Tá a bá mọ síbẹ̀ fúnra wa, rìpọ́ọ̀tù gbọ́dọ̀ máa wà. Gbogbo point of entry tó wà ní gbogbo àgbáyé ni wọ́n ti rojọ́ yìí. Wọ́n tẹ̀ tí ń rò ó, wọ́n ti fẹjọ́ yín sùn káàkiri ní tẹ̀ dáwọ́, wọ́n sì fi fídíò yẹn hàn. Ìjà ilé ẹ̀ lè lọ scot free lórí ẹ̀ láíláí, ẹ̀ lè bọ́m̀bẹ̀. Ìtí ń jẹ́ ìran Fúlàní ò lè bọ́nú ilé ìta ń bá lọ yìí. Gbogbo ìran wọn tán dákẹ́ fẹ́m tán ṣe bẹ́ẹ̀ nípa àwọn orí nǹkan kan. Tó bá jẹ́ yín náà hìtì níjọ́ wọ́n hìtì yín ní Ẹdó àmọ́ tójú bí ìgbà tí Nàìjíríà ó blow lọ́la ni. Ìtọ́jú kọ́rọ̀ bàbá Bọ́lá Ahmed Tinubu mọ̀ dún everybody nìyẹn. Àwọn náà sọ píún dìsìn president ò sọ kankan pé reaction wọn rèé kò sí gángan. Torí ẹ̀yin tẹ́ ń béèrè lọ́wọ́ mi wípé ṣé Peter Obi làwọn adìbò fún àbí Àtíkù. Ṣé mi ń sọ fún ipá fẹ́ dìbò ni? Yorùbá ò níbò di gbogbo ilé tá a ti sátẹ̀yìn wá ni mo ń béèrè question lọ́wọ́ yìí pé kí lè rè kí là bá bọ̀ ọbẹ̀. Níbo náà ń pa kúkúrú tapá gbogbo nílẹ̀ Yorùbá yìí. So ẹ dìde kẹ́yìn náà kí fún ara yín ẹ digest ẹ sọ tí bó bá wáyé. Tí bó bá wáyé sátìkù lásọpọ̀ afẹ́ dìbò fún Fúlàní mi. Àbóbì tí wọ́n fẹ́ gba ilẹ̀ Èkó tí wọ́n fẹ́ gba ilẹ̀ Yorùbá lọ́wọ́ wa là á dìbò fún. À ń sọ pọ̀tà yí wa káàkiri. Ẹ mọ̀ pé kéèsì ẹni tó wà nínú agbami òkun ni tó kàn tó wọ́n ń yabọ̀ tó kò wọ́n tó ń ru sókè. Ṣé mọ̀ pé Ọlọ́run ni ó jẹ́ kó mórí délé lọ́rọ̀ wa bí tá a bá dé tẹ́ ń béèrè question lọ́wọ́ mi. Ẹ̀yin ṣàfẹ́ràn òṣèlú, èyí tẹ́ ń béèrè question lọ́wọ́ mi wípé ṣé Obi làwa dìbò fún ṣàtìkù làwa òṣèlú ń ṣe yín lọ́wọ́. Ayé yín ti bàjẹ́, ó ti bàjẹ́ kò nítumọ̀ mọ́. Ẹ ṣe ń rí tòṣèlú rò nínú agbami tí Yorùbá wà. Ẹ ń ríro ibi tí nǹkan ti ṣe ọpọlọ yín nìyẹn. Nǹkan ṣe yín nínú ọpọlọ. Ẹ jẹ́ ń sọ kankan fún yín lénìí tí wàhálà bá délẹ̀ ẹ lọ kọ̀rọ̀ tí mo sọ lẹ́yìn bàbá Bọ́lá Ahmed Tinubu ó sá lọ. Yóò escape pẹ̀lú family ẹ̀. Yóò dá yín dá. Ibi tọ́pọlọ yín ò ti ṣiṣẹ́ nìyẹn. Ọpọlọ wake up rárá. Yìí tètè ronú kéèyàn conclude sórí kankan. Ẹ ṣì ń rò bí gbàtẹ́ pé kíní yẹn yóò possible. Ẹ̀yin irú yín báyìí ni kàlòkàlò máa ń gba owó lọ́wọ́ wọn. Láǹfọ̀ wọn náà máa jẹ owó wọn. Ẹ máa nírètí nínú nǹkan tí ò sí rètí ń bẹ. Ṣé bàbá Tinubu ṣe ń ṣe yẹn body language tẹ́ ń rí wọn? Ó fi hàn yín wípé ó wà pẹ̀lú yín. Wàhálà bàbá yẹn dá ìrìn àjò ilé ayé ara rẹ̀ rìn ni o. Tó bá dá gbáwú bàbá máa move. Ẹ ní gbúrò ẹ̀yin ó wà nínú agbami ogun. Ẹ ní rí, mo fi títóbi Ọlọ́ba tó dá ayé búra ẹ ní rí. Kò ní jà fún yín. Èèyàn tó wà nírú ipò tó wà yẹn. Ta lẹ́yìn ti rí nílé ayé tó wà nírú position yẹn. Tí wọ́n máa na àwọn èèyàn rẹ̀ tó pè léèyàn. Tí ò wá ní react. Tí ò ní sí reaction. Wọ́n tó tà ti ń sọ ni. For the past 2 years, wọ́n pa orí ọba méjì lẹ́kìtì. Kò sí reaction. Nígbà tí bàbá ò tí ì di president Nàìjíríà, tí wọ́n lọ fọ́ ìgàngàn, táwọn Fúlàní lọ fọ́ ìgàngàn, ẹ lọ béèrè kọ́mẹ́ǹtì bàbá lórí ọ̀rọ̀ gàngàn. Nígbà tí wọ́n lọ fọ́ tí wọ́n lọ Ọ̀wọ̀ massacre, ẹ lọ wo reaction. Nígbà tí wọ́n pa ọmọ bàbá Fáṣọ̀rántì, ẹ lọ wo reaction. Wọ́n gbé pépà gbé gbogbo ẹ̀. Ẹ lọ wo reaction bàbá Bọ́lá Ahmed Tinubu. Ibẹ̀ ló yẹ kẹ́ ti mọ̀ pé kì í ṣe titi yín ni. Kì í ṣe titi yín. Bàbá yẹn ṣe titi yín o. Ẹ̀yin lẹ ń fagídí ìpè ní Bọ́lá Tinubu. Kì í ṣara wa. Òdodo ọ̀rọ̀ tó korò tẹ́ ẹ̀ ní fẹ́ gbọ́nù. Kì í ṣara yín. Ẹ̀yin lẹ ń tara yín.
ẹ má wàá tanra yín mọ́ torí ẹ̀ mo fi sọ pé ẹ lọ digest ọ̀rọ̀ tí mo sọ eléyìí tí gbogbo yín sọ pé yóò ti ṣe Àtìkù làwọn dìbò fún ṣé ìran Yorùbá ni ó dìbò fún Àtìkù àbí ìran Yorùbá ni ó ti dìbò fún Òbí ẹ mọ̀ pé inú agbami ọ̀tá la wà ní ogun lé ogun lóko ní inú ibẹ̀ Yorùbá wà torí ẹ̀ la fẹ́ ń pariwo àpérò ilẹ̀ Yorùbá ṣùgbọ́n àwọn àgbààgbà tẹ̀ ń wò yìí amọ̀kun mẹ́kọ̀ọ́ pọ̀ nínú gbogbo wọn ti ṣàṣùkúyè iye wọn ti ra káràkátà náà ń bá kiri torí ẹ̀ mo fi sọ fún yín tẹ́ ẹ bá fẹ́ gbọ́ òdodo ọ̀rọ̀ lẹ́nu mi tí n bá sọ òdodo ọ̀rọ̀ fún yín lónìí ẹ̀yin ènìyàn mi mo fẹ́ kí fídíò yìí kó go viral mo fẹ́ kó lọ dáadáa káfí bá ara wa sọ̀rọ̀ mídíọ̀n tí mo ń lò lọ́wọ́ yìí mo lè má wá láti wá sọ ọ̀rọ̀ báyìí mọ́ kí n stop ẹ̀ láti ní kí n bẹ̀rẹ̀ program mi torí ẹ̀ ló jẹ́ kí n wá for final thing tí mo fẹ́ bá yín sọ ẹ lọ stop à ń lọ party ibi tí ọpọlọ Yorùbá ti dán tó ti dọ́ta nìyẹn party lílọ mi lẹ́yìn tẹ́ ní ṣíṣe bóyá bí wedding gangan kẹ́ mọ̀ ṣe o ṣùgbọ́n ẹ ṣe ní gbòǹkẹ́lẹ́ ẹ mọ̀ ṣe láláriwo tí ó lè jẹ́ kí brain àwọn èèyàn ṣe reset ẹ ṣe ní gbòǹkẹ́lẹ́ ẹ fẹ́ ṣe òkú ni ẹ ṣe gbòǹkẹ́lẹ́ lásìkò tá a wà yìí ẹni bá ń fẹ́ ire fúnlẹ̀ Yorùbá inú àsìkò tí ilẹ̀ Yorùbá wà yìí àsìkò jókòó àpérò ńlá ni tí gbogbo community gbọ́dọ̀ máa jókòó kán máa strategize bó ṣe fẹ́ rìnrìn àjò wọn pé kò ní kan ibòmíì nílẹ̀ Yorùbá ìgbàgbé ọ̀rọ̀ tọ́jà ju ní sọ́njọ́ kínní àná ọ̀rọ̀ yẹn ní activate lé ní ìtẹ́rìn ó fún wa lọ́jọ́ ó fún wa gbèdéke sáà máa rí báyìí ọ̀rọ̀ tọ́jà ju ní sọ ọ̀rọ̀ yẹn wá ń wá sí ìmúṣẹ àwa mójútó ọ̀rọ̀ tí Trump sọ pẹ̀lú ọ̀ràn èèyàn dúdú ṣé kò rí bẹ́ẹ̀ olóyè dúdú wọn sọ fún pé ikú rẹ̀ ń bọ̀ lọ́túnla ó ní yóò wà lọ́mọ gbàdúrà chọ́ọ̀chì bẹ́ẹ̀ ọ̀rọ̀ Yorùbá rí èèyàn jáde lọ́gbà àwọn ajínigbé ó dẹ̀ sọ fún wa pé iṣẹ́ táwọn ajínigbé fẹ́ ṣe ọṣẹ́ tó fẹ́ ṣe nílẹ̀ Yorùbá ó ju eléyìí tí wọ́n ṣe fóun yìí lọ ọṣẹ́ sì kú ṣé ẹ̀ mọ́ gbogbo àwọn èèyàn tó kú tó jẹ́ ọmọ Yorùbá tó ti kú sọ́wọ́ àwọn ìyá tí á là kó tó di pé wọ́n pa wọ́n ní Ọ̀jájúní ti sọ̀rọ̀ tó bá jẹ́ pé amọ́rọ̀ yẹn lòdì bóyá ẹ̀mí wọn bá ti bọ́ gbogbo ẹ̀mí tẹ́rí tí ń sùn lẹ́yìn mẹ́ta ìbáyà kì í bá ti bọ́ tó bá jẹ́ pé ọ̀rọ̀ tí Ọ̀jájúní sọ àtẹ̀lé amúlò ṣùgbọ́n gbogbo alásúnlé nísìnyí náà báyìí nísìnyí àtúntì ìmúlò kí ló fún aláṣọ láti pé wàhálà yìí ò ní escalate ju bá ṣe ròyìn lọ ẹ wá lọ́mọ wo àwọn àsọtẹ́lẹ̀ tó ti sọ sẹ́yìn tí wọ́n ń wá sí ìmúṣẹ àsọtẹ́lẹ̀ lórí pé wọ́n ń bọ̀ wá bọ́ǹbù Èkó pé wọ́n fi tírélà táǹkà epo wọ́n fi sọ̀rọ̀ǹdì àwọn àdúgbò kọ̀ọ̀kan lẹ́kọ̀ọ́ eléyìí tẹ́mi tó fẹ́ já àwọn Èkó sínsìn ni pé tẹ́ ẹ bá ti rí kan páàkì tírélà epo sádùúgbò yín ti ń ṣe bí gbàtà ń tó ń ṣe ẹ má jẹ́ kílẹ̀ oṣù bá tó bá jẹ́ pé ilẹ̀ ṣú kí wọ́n tó páàkì ẹ má jẹ́ dúró tí ẹ bá ti pọ̀ wọnú ilé epo tó ti fẹ́ rà lọ ṣùgbọ́n eléyìí tó jẹ́ pé kàn ń wọ lọ wúrúwúrú wá páàkì sádùúgbò kan tó mọ̀ pé èrò pọ̀ ńbẹ̀ ẹ má jẹ́ dúró tàbí kí gbogbo yín kẹjọjọ dúró síbẹ̀ pẹ̀lú tìbọntìbọn ẹni bá dán tí ó dá wò níbẹ̀ kẹ́ ẹ mú so information Èkó nìyẹn o tá a gbọ́ tipẹ́tipẹ́ because ẹ jẹ́ ká máa mú gbọ́ àwọn ọ̀rọ̀ tá a ti gbọ́ sẹ́yìn ẹja máa mú lò báyìí àsìkò ti tó wọ́n ní wọ́n fẹ́ fi iná náà lè lò lórí Èkó bíi bọ́ọ̀mù wọ́n rí i pé security Èkó tight ṣùgbọ́n lórí àwọn táǹkì epo security Èkó kò tight o gbogbo agboolé ni wọ́n ti kọ́lé epo sí o ẹ̀ka máa dédé rí pé àwọn èèyàn ń pààkì àwọn ọmọlá yẹn ń pààkì tírélà epo wọ́n ń pààkì káàkiri wọ́n dẹ̀ sọ̀nà sí lójijì ń ta gbọ́ nìyẹn mo dẹ̀ fẹ́ kẹ́ mú lò tẹ́lẹ̀ kan bá ṣe yẹ̀yẹ̀yẹ̀ ládùúgbò yín tó páàkì mọ́tò tó jẹ́ táǹkà epo tẹ́ ẹ bá rí pé kì í ṣe empty ni epo ń bẹ nínú ẹ̀ ẹ sọ fún wọn gbọ́dọ̀ move ẹ̀ kúrò bó jẹ́ kí wọ́n tó ẹ̀ kúrò ládùúgbò kí wọ́n tó ẹ̀ lọ sọ́nà àmọ̀wé ìbàfọ̀ ká máa gbé lọ sọ́nà ọ̀nà Ìbàdàn expressway inú gbó wọn lọ páàkì ẹ̀ síbẹ̀ ọgbọ́n tá a lè dá nìyẹn o tẹ́ ẹ bá fẹ́ kí wọ́n da Èkó rú mọ́ yín lọ́wọ́ torí gbogbo yín gbádùn nàláì òun la bá débi tá a bá dé nàláì la bá débi tá a bá délé ni
information àkọ́kọ́ nìyẹn. Information ẹlẹ́ẹ̀kejì, àpérò ọmọ Yorùbá ó ṣe pàtàkì báyìí o. Ẹ jẹ́ a ṣàpérò lórí ìrìn àjò wa, ibi tá a bá dé nǹkan ti bàjẹ́. Ẹ jẹ́ a ṣàpérò o. Ẹ má retí lídà, ẹ̀yin ọ̀dọ́ ẹ̀yin lẹ nílùú. Ọ̀dọ́ ló nílùú o. Ṣe ra àwọn tẹ́ ń wò tí wọ́n ti dé ibi táwọn ń lọ ti wọn. Àwọn ò lọ ibi kankan mọ́. Wọn ò sì kí ẹ̀. Ẹ̀yin ni ìrìn àjò wà lẹ́sẹ̀ yín. Ẹ̀yin ni ìrìn àjò ń bẹ lẹ́sẹ̀ yín o. Tẹ́ ẹ̀ bá wá tètè jáde, kẹ́ bẹ̀rẹ̀ sí ní kóra yín jọ ní méjì mẹ́ta, kẹ́ máa fúnra yín ní vital information bó lè ṣe fẹ́ sì kí ọ̀lú yín. Nǹkan ó bàjẹ́ o. Tí nǹkan bá dẹ̀ bàjẹ́, ẹ̀yin ni ó àfẹ́tì. Ṣe ra àwọn tẹ́ ń wò yìí, àwọn ò ní nǹkan kan ṣe pẹ̀lú ìlú yín o. Owó tí wọ́n ó fi jẹun tí wọ́n ó kó làwọn ń wá. Owó tí wọ́n ó kó náà ń wá o. Ó wá kù sọ́wọ́ yín. Ìhà tí gbogbo yín bá wá kọ sí ní àjò yẹn, òun ni ó jẹ́ kílẹ̀ yín kó wá secured o. Òun ni ó jẹ́ kílẹ̀ yín wá secured. Ó dọwọ́ yín o, ẹ̀yin ọ̀dọ́. Ọ̀rọ̀ tí mo bá yín sọ ò ní jù báyìí lọ níwọ̀n bá ṣókí. Kò ní jù báyìí lọ níwọ̀n bá ṣókí. Èèyàn kan pè mí, àwa fọ̀rọ̀ jomi toro ọ̀rọ̀ lórí kí la fẹ́ ṣe. Gbogbo gbìyànjú tá a bá tẹ̀ fẹ́ gbà pa fẹ́ gbégbèsè lórí bí ṣe rí yìí. Ṣé ẹ rò pé a lè gbé ní gbangba níbi tí nǹkan tó dangerous dé yìí, a lè gbé mọ́ gbangba. Kò sí nǹkan tá a lè ṣe tá a fi lè bára sọ lórí medium tá a wà yìí nípa ìgbésẹ̀ kankan. So ìgbésẹ̀ ti di mọ̀sínú mọ̀síkùn tó rẹ́ni tí ẹ bá ti lè túrò sórí atẹ́gùn báyìí kíá wọ́n ti gbé gbogbo wọn tí wọ́n bí tẹ́ ń lọ. Gbogbo àwọn tó pè mí lánàá pé kí ni ìgbésẹ̀ tá a fẹ́ gbé, kò sí ìgbésẹ̀ tá a fẹ́ gbé tí mo lè sọ online. Kò possible. Mo dẹ̀ sọ kankan fún wọn, ẹni tí ò ságbára ńlẹ̀ Yorùbá, ẹ má máa béèrè pé ṣé kò ságbára mọ́ ńlẹ̀ Yorùbá. Agbára ń bẹ, sẹ́ni tó lágbára lọ́wọ́ sóò nìkan ni ó darí àjò yẹn rìn ni. Sóò nìkan ni ó darí. Ìtí wọ́n fi kágbára jọ owó tí wọ́n fi ṣètò. Tó bá bẹ̀rẹ̀ sí ní tọrọ rẹ̀ lọ́rùn láì ṣe ẹ̀ tó ní sọ di nǹkan mọ́nítọ̀ lọ́wọ́. Ṣé wọn ò ní lọ gbé? Ewu wà nù gbogbo nǹkan tẹ̀ ń dárúkọ wọn yẹn. Mo sọ fẹ́ nìkan lánàá, mo ní gbogbo plan tí Yorùbá bá fẹ́ plan, a lè plan ẹ̀ lórí sọ́ọ̀lì ibi tá a wà lẹ́nìí táṣìírí rẹ̀ ò ní tú. The best thing ni káwọn èèyàn move out kó nílùú yìí, kí wọ́n lọ strategize níta, kí wọ́n dé conclude nǹkan tó bá fẹ́ ṣe, kí wọ́n dẹ̀ padà wọlé kí wọ́n máa ṣe nǹkan tó bá fẹ́ ṣe. Ṣùgbọ́n pé bóyá ẹ wà á lọ ẹ máa pariwo rẹ̀ lọ́nà láyé ìjọba ìlọ́ní ká ṣe ní ìdíkì nìkan. Mo mọ nǹkan tó jù mí rí. Àṣírí mo gé fún yín lé ní. Àwa tá a dúró ìlà máa ń tójú wárí la máa ń tá a lè sọ. Nígbà tán fún wa ní information kan ká lọ sóńdó, tá a lọ sóńdó, tá a dóńdó, ọ̀tọ̀ ní information tán fún wa ìtàn láṣẹ lọ́hùn, ojú yẹn làwa fi wò pé kàkà dọ̀hùn kàkà ṣe ń tá ṣe. Àṣọ tó jù bẹ́ẹ̀ lọ nígbà tá a dọ̀hùn tá a mọ̀ gbọ́. Àrípa gba èyí mélòó mo fẹ́ lọ bá pé ẹ̀dá kan mọ́ wá ní level tá a bá dé. Everybody ṣe move nìyẹn. Èmi ò mọ gbọ́dọ̀ tí mo fẹ́ dá sí ilé ìmọ̀ o. Ẹni tó tún rán mi sọ fún mi pé sẹ́ẹ̀ pé kíní yìí ò yẹ kó tó báyìí láti jọ́ kò rí báyìí. Ẹni tó jẹ́ ká mọ information yẹn ó tó bá mi, ìyá yẹn tó pè mí pé kò yẹ kó rí bí wọ́n ṣe sọ yẹn. Yorùbá wọn da ìrìn àjò yẹn rú mọ́ wa lọ́wọ́. Ìtẹ́fì mọ kọ́rọ̀ mọ́ wa lórí atẹ́gùn ewu tó wà ń bẹ́nu. Torí ẹ̀ lè kí n gbérù nǹkan máa ń wá sórí ìkànnì mọ́. Ẹ̀ lè rí lájé. Ní lè gbérù ẹ̀ wá mọ́. Because ó léwu tó bá tá a bá dé level yẹn ó lè sọ ẹ̀mí èèyàn nù lójijì. Ẹ wá jẹ́ sọ kankan fún yín. Anything tó bá wù tẹ́ni kálukú bá mọ̀ tó bá lè ṣe láti fi ran ilẹ̀ Yorùbá lọ́wọ́ ẹ lọ máa ṣe lábẹ́ ìdákọ́ńgọ́ yín. Tí wọ́n bá ti rò pọ̀ lè ṣe ẹ lọ ṣe. Ẹ lọ ṣe ẹ lọ yanjú ẹ̀ ọlọ́ọ̀bá láàánú yóò fi àmì sí yóò jò rí bẹ́ẹ̀. Because
ọ̀rọ̀ wa ti gba àmójútó báyìí kì í ṣe látọwọ́ èèyàn kan látọwọ́ gbogbo wa, látọwọ́ àwọn tí ń fẹ́ ní fẹ́ rí, kì í ṣe àwọn afẹ́nifẹ́re àwọn arúgbó yẹn o, àwọn tí ń fẹ́ ní fẹ́ ire fúnlẹ̀ Yorùbá, tán fẹ́ kí ilẹ̀ Yorùbá ó dáa, tán nígbàgbọ́ nù ilẹ̀ Yorùbá pé tó bá dáa yóò kà wọ́n, kì í ṣe àwọn táyé wọn ti dáa tí wọ́n bí lè pé kí ayé wo kí ló fẹ́ ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá tí ó fẹ́ ka àwọn táwọn fẹ́ pín bẹ̀. Àwọn là ń retí ọ̀rọ̀ lọ́dọ̀ wọn ní jẹ́ kí ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá máa wọlé. Ayé àwọn tẹ̀ wọ́n ti dáa, wọn ò bílíò pé ilẹ̀ Yorùbá lè san àwọn lóore kankan mọ́ ni òjò wọn ó yájú sí. So àwa tá a nígbàgbọ́ pé tí ó bá dáa fúnlẹ̀ Yorùbá yóò dáa fáwa náà, àwa là ń sáré rẹ́ kiri yìí, àwa náà ní jẹ́ àmọ́jọ́ kájọ rárá máa sá lábẹ́lẹ̀ bá ṣe ń sá yìí, Ọlọ́run á dẹ̀ fún wa ṣe. Ọlọ́run á dẹ̀ fún wa ṣe. The only means tá a fi lè yanjú kinní yẹn tẹ́ ẹ̀ bá lo Zoom meeting tàbí kán lọ ṣe lẹ́yìn odi, kì í ṣe lórí sọ́ọ̀lì lẹ́tì plan kankan táṣìírí rẹ̀ ò ní tú. Mo mọ tí mò ń sọ. Àwọn pípọ̀ yẹn wọ́n tẹ̀lé wa lẹ́yìn gbàgbàgbà báyìí ni nítorí pé ìjọba gangan ní ń ṣiṣẹ́ fún wọn. Ìjọba ní ń ṣiṣẹ́ fáwọn aráabí. Bọ̀bọ̀ tán mú ní Katsina táwọn tí gọ́ọ̀mẹ̀ntì lọ bá ṣe meeting, ṣe bọ́ọ̀ lọ lórí release yẹn 40 lánàá tí tó ń sọ fún gọ́ọ̀mẹ̀ntì pé òun gbọ́ pọ́n fẹ́ tẹ̀lé àwọn pé tá bá dán wò òun ó sọ Nàìjíríà dérú. Ẹni tí Nàìjíríà gọ́ọ̀mẹ̀ntì bá ṣe meeting tí ò tí ì pẹ́ ní sọ yẹn o, ní sọ yẹn pé tá bá dán wò òun ó sọ Nàìjíríà dérú ní Katsina. Ẹ lọ múra ilẹ̀ Yorùbá yìí ti ń kàn yín bọ̀, ẹ pé àsọtẹ́lẹ̀ ti wà títí yẹn ní fẹ́ kẹ́ ẹ tẹ̀lé. Kì í ṣe pé kò sí agbára o, bọ̀ ẹni tí ó lu agbára owó wọn ò ná ẹ̀mọ́jà parọ́tà yẹn jẹ. Ẹ lè expect kẹ́nìkan kó kàn dédé máa ra màálù kó máa ra bí nǹkan kan tó bá ní kó ṣe yóò bá máa ṣe lọ. Kì í ṣe kékeré. Níbi tí nǹkan wọn dé lórílẹ̀‐èdè ilé ní owó wọn máa ná. Tẹ̀ ẹ bá ní kíníkan àwọn èèyàn kàn máa wò yín báyìí ni. Ẹlòmíràn sá máa wá nǹkan tó fi defend ara rẹ̀ nìkan. Ntí ó ṣàbòlú ìṣòwò kékeré o. Ordinary àwọn ọdẹ wa lásán wọn ò rí nǹkan kan mú dání. Wàláhì tálá mo fi títóbi ọlọ́ba búra nǹkan bẹ ṣùgbọ́n sáwọn ọdẹ tá kó dání sí wọn rówó ṣe nǹkan, àwọn tó pẹ́ lómi fẹ̀nà já gbogbo wọn mú. Àwọn tó pẹ́ tán bá ṣe nǹkan tán pé kankan lálára ara wọn ìkíní sáṣẹ́ẹ̀tì ni wọ́n fi lò ó, wọn ò rọtí gidi gan fi lò nǹkan. Táwọn yẹn ní ó ní nǹkan gidi lára. Mo mọ tí mò ń sọ o. Mo mọ tí mò ń sọ dáadáa, mo máa ń wẹ̀ lórí ẹ̀rín wọn pa mí. Àwọn tó lówó lọ́wọ́ náà ní nǹkan gidi ń bẹ lọ́wọ́ wọn. Àwọn náà ni. Àwọn ni. Àwọn tó lówó lọ. Níjọ́ ní tí wọ́n yìnbọn sí Obama ní Ìkẹjà, sorry to say this, wọ́n yìnbọn sí Obama ní Ìkẹjà, wọ́n gba kùbánà ọrùn rẹ̀. Ẹ wo iye ọta àbọ̀n tí bọ́bọ́ yẹn yìn. Ẹ wo iye ọta àbọ̀n tí bọ́bọ́ yẹn yìn mọ́ Obama pàpàpàpàpàpàpà tí ò wọlé. Ṣé ẹ rò pé tó wá jẹ́ pé àwọn ọmọ bí àwọn lúẹ́lúẹ́ tí mọ̀ gógóró kiri ẹ̀sẹ̀ títì yẹn ni ìbọn ò ní wọlé sí lára, wọ́n ó fọ orí ẹ̀ dànù. Ṣùgbọ́n kí ló fà á tí ò fi wọlé ni pé gbajúmọ̀ ni ó mọ ń tán fowó ṣe, ó rówó náà. Obama yìí sọ lóògùn ṣùgbọ́n ó rówó náà, ó rówó ṣe nǹkan gidi. Tẹ bá mú òrìjínà wá fún yóò rówó rà. N tó ṣẹlẹ̀ nìyẹn. Àtàbá sọ̀rọ̀ fún àwọn èèyàn máa ń rò pé wọ́n kàn máa ń mú bíi tijọ́. Tàtijọ́ náà kò rọrùn bẹ́ẹ̀. Ẹ lọ béèrè. Láyé John náà kì í ṣe kó rọrùn. Ṣùgbọ́n àwọn ará John láàánú tán bá fẹ́ ṣe wọ́n ó ṣe bí oríṣi mẹ́ta mẹ́rin. Inú ẹ̀ wọ́n ti bùn ọmọ wọn tán bá fẹ́ ràn pé ìwọ náà gbà máa mú kíní ìdání. Bọ̀ kò rí bẹ́ẹ̀ máa ń sìn. Gbogbo nǹkan ti dowó. N tó fà tó jẹ́ kó scarce nìyẹn kì í ṣe pé kò sí. Ó wà. Bọ̀tálẹ́ náà tó lè kó owó rẹ́lẹ̀. Wọ́n àtàwọn sọ fún yín pé nǹkan báyìí wọ́n fẹ́ fi ṣe tẹ́ pé owó tí wọ́n náà tí wọ́n fi gẹ́ẹ̀tì kíní yẹn kì í ṣòwò wọn. Bó lọ ti fẹ́ rí ìwọ tó tẹ́bi ti fẹ́ lù pa. Ìwọ tẹ́bi ti fẹ́ lù pa. Bó lọ ti fẹ́ rówó rà. Adójú owó ìlóògùn
àṣírí lẹgbẹ́ lẹ́nu mi lẹ́ni ẹni tó bá rojú owó ò lé lóògùn lọ́wọ́ owó ìgbàgbé o ìtí sọ lórí àyè nítorí àwọn tí ń pè mí fún nǹkan bẹ́ẹ̀ ló jẹ́ mọ́ sọ tí ń sọ yìí kì í ṣe pé ò sí ọ̀rọ̀ bàbá tá a ní ìnídárúkọ wọn tí wọ́n wà ní gbogbo àwọn abúlé wọn yẹn tó jẹ́ gbajúmọ̀ oníṣègùn ṣe rò pé kò sí nǹkan lọ́wọ́ wọn ni ṣe rò pé wọn mọ nǹkan tán lè ṣe ni àbẹ̀rẹ̀ rò pé kò sí tí wọ́n mọ ètùtù tó yẹ kí wọ́n ṣe tó lè mú gbogbo nǹkan yí padà táwọn ará bí òfin ní máa tún wá sọ́nà ilé ọ̀dọ̀ wa mọ́ but ètùtù tí ó gbèrú nǹkan yẹn dúró owó ńlá ni ó jẹ́ owó ńlá gbọdọ̀ ti fẹ́ rí ẹ wọ́n jẹ́ ní sọ jù bẹ́ẹ̀ lọ kò jù bẹ́ẹ̀ lọ ẹ ṣáà máa fàdúrà ran ilẹ̀ Yorùbá lọ́wọ́ àwọn ìwọ̀nba eré tá a bá lè sá ìwọ̀nba lábẹ́ ilé fúnra wa àmọ́ sá àdúrà tèmi mọ́nu kò ní jù báyìí lọ lágbára Ọlọ́run ọba títí táfùmọ́ mákọ̀tún ètò mi wá Ọlọ́run ọba tó láyé tó lọ́run yóò mọ̀ fi sọ rẹ̀ sọ wa o èmi tí yín tòótọ́ bàbá àṣà.